8 days of August is a special day whereby most successful man and legend usually born. Today is 8th of August and Nazom officially +1 today, the cousin of Mr. Lukman aka Lukmani. Happy birthday to you. Wo aṣọdúnmọ́dún báyìí ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣòròmórò báyìí ní ṣàwọ̀ aṣòròmórò ti ṣọdún èyí ò wá nífẹ̀ẹ́ ìṣàṣemọ lókè èpè. Bébí ọ̀fà nílé baba tó bí ọlọ́mọ wò jẹ́ bọ́dílé baba rẹ̀ ńlẹ́ ọmọ ọlọ́fà mọ̀jọ. Ìyẹ̀rọ ọ̀kìn ńlá lọ́mọ máa bí ṣojú ọkọ. Bébí ìjàkadì lóru ọ̀fà ẹ̀yin lọ́mọ jápọ̀ ìjàpọ̀ ìjẹ́ ìjà lọ́fà ńlá lọ́dún lọ́jọ́ sí ó ṣojú èbè lọ́fà bẹ́ẹ̀ ló ṣojú kò rí nùkú. Ọmọ gúnugún tí mo rí tí mo dáṣà kẹ̀rí àkàlà tí mo rí tí mo dáṣà tẹ̀m̀bẹ̀lẹ̀kú. Lálọ́mí mo rí mo dáṣà là ń lọ́bẹ̀ o ìyẹ̀rọ ọ̀kìn mo rí mo dáṣà là ń lápá. Ẹ dákun ara là mí ò bẹ bá ńlá mi ẹ má jáde òdìrè lápá mi ọmọ abiṣu dára gbada ọ̀kìn ọlọ́fà àbìdí ọmọ ẹni. Olùpọ̀n ọdún rẹ̀ lẹ́kọ̀ọ́ sí lónìí o àlékún owó àlékún ọlá àlékún ire òwò bọ́dún bá pọ̀dún pèrègùn àmọ́ òtúbọ̀ wálé ayé ni ilé tuntun ọkọ̀ tuntun àìdún tuntun lọ́bẹ̀ èdè ó fi jíǹkí rẹ̀ o ní ṣerú ẹgbẹ́ bẹ́ẹ̀ lò ní bùrìnbùrìn kò fẹsẹ̀ kọ àsìkò tó wá ṣọjọ́ ìbí rẹ̀ yìí ọ̀nà wá ṣí fún ọ ọ̀nà ìgbéga ṣí fún ọ láṣẹ̀dọ̀ àwọn ọgbọ́n ọdún báyìí ní sápẹ́rúwé ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá bẹ́ẹ̀ lọ́dún làárọ̀ ọmọbì lórí àtẹ́lẹ̀ ọdún báyìí láàmọ̀rí ọsí rẹ̀ àmọ̀rí ọ̀sán láàmọ̀rí ọsí ìgbéga ó wáyé dẹni àwátì láwùjọ ibi tágbà rẹ ti náwó ní báwọn lọ́jú ń bẹ̀rẹ̀ náà ní tán lọ́wọ́ rẹ̀ wò láṣẹ̀dọ̀ òjòjò kí ṣòwò kọ́ mọ̀nà jà kó báyìí lára ọ̀tá lò ní báwọn fa ìsàn lògbà lágbá Olódùmarè bó ti mọ̀ rí fún ọ ní mọ́ gbọ́ wàá fọwọ́ pawó bẹ́ẹ̀ ni wàá fèrè ìjòdì ìgbà ọdún kan ni.